èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní ó ní àṣírí ni kò í sí ogun. Àṣírí ni o kì í sí ogun. Àṣírí kí wọ́n ní tí olè bá jà ọ́ ní tí wọ́n bá jà ọ́ ní olè bóyá nínú ilé wọ́n wọ ibẹ̀ wọ́n lọ mú nǹkan tàbí orí ipasẹ̀ ibì kan níbi properties ẹ̀ tó yẹ pé wọ́n jí nǹkan bẹ́ẹ̀ ni wà ló bá mi ra àgbọn tó lọ rà yìí jẹ́ kó jẹ́ àgbọn tó ti yọ gbogbo háhá rẹ̀ kúrò tó létí dáadáa tó dán. Tó bá jẹ́ pé inú ilé ni wọ́n ti jà ọ́ lólè wọ́n ti ṣe kankan nínú ilé yẹn o fọwọ́ kankan mọ́ gbálẹ̀ wọ́n wá ra àgbọn yẹn. Tó bá ti wá mú àgbọn yẹn délé ju àgbọn yìí sílẹ̀ ilẹ̀ wọ́n wá máa gbá àgbọn yẹn níbi ìgbà kó ń gbá bọ́ọ̀lù káàkiri gbogbo inú ilé yẹn wọ́n á máa dà níyàn pé gbogbo ẹnikẹ́ni ọkùnrin ni obìnrin ni tó wọ ibi báyìí láti wá jalè kí ọkàn wọn mọ̀ sí balẹ̀ kí dààmú dé bá wọn ọ̀ǹtì ìgbà tí wọ́n bá dá nǹkan yìí padà. Wàhálà tó bá wà ní ọ̀sẹ̀ ni pé wàá ṣe gbogbo nǹkan yìí wàá mọ̀ fi gbá bọ́ọ̀lù ká wàá mọ̀ fi àgbọn yẹn ṣeré ká gbogbo agbègbè yẹn gbogbo ibi tí wọ́n ti jọ lílé yẹn wàá sì ṣe bẹ́ẹ̀ fún bíi 30 minutes. Wàhálà tó wà ń bẹ nìyẹn pẹ̀lú sísọ gbólóhùn yẹn. Tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán dáadáa wọ́n wá mú àgbọn yìí. Tó bá ti mú àgbọn yìí mo lọ síta níbi tó ti lè fọ mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà bóyá nìkan tó kó kókúta síbẹ̀ tàbí orí àpáta kan wọ́n wá fọ́ àgbọn yẹn mọ́bẹ̀ tí ó fọ́ dànù wọ́n mọ́ lọ. Nígbà níyẹn tó bá ti fi ń gbá bọ́ọ̀dù wọn á mọ̀ dàníyàn pé kásìrè nínú tú ní kíákíá ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni tó wá ṣe nǹkan báyìí bí báyìí kásìrè òtú ní kíákíá kárẹ̀ mọ̀ sí balẹ̀ kásìrè kó tú kó wá padà wá síbí báyìí kó wá dà nǹkan yìí padà. Àmọ́ o sórí iṣẹ́ yìí mọ̀ sí ní lẹ́yìn oṣù mẹ́ta tí wọ́n já ọ lólè o mọ̀ sì ṣe ní lẹ́rìn ọdún kan tí wọ́n ti jalè. Wọ́n bá jẹ́ lólè tí ò bá ti pẹ́ pé ọjọ́ bíi 2 sí 3 gbìyànjú nǹkan yẹn kódà bẹ́ẹ̀ ni yẹn ti ta nǹkan náà àṣírí ó tú wọn yẹn lágbára Ọlọ́run rojú olè. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi ò jù báyìí lẹ́yìn náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yìí Dr. Mutiu Ọlátìbóyè. Ìtààmú ó jù bẹ́ẹ̀ lọ tó bá wà ní nǹkan tẹ́ ń wá tẹ́ ti rí ẹ bá wa like video ẹ bá wa share ẹ comment. That is the only way láti lè ran channel lọ́wọ́. Ẹ like ẹ comment ẹ share video sọ̀rọ̀ mi ti yé ṣẹ́rí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yín ó máa ń tètè ran channel lọ́wọ́. Ẹ̀yin tẹ́ wọ́n like tẹ́ comment tẹ́ share lágbára Ọlọ́run ọ̀rọ̀ yìí ò ní sú Ọlọ́run lágbára Ọlọ́run. Ẹ̀yin náà lọ́tún lósì lágbára Ọlọ́run ìrànlọ́wọ́ Ọlọ́run kò ní fi sílẹ̀. Èmi lọ́mọ yín lẹ́ẹ̀kan sábúrò yín lólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè. Ó dàbọ̀.